إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, ibi tí a wà náà ni al-af'alul mudari'ah. Ibẹ̀ náà ni a dé ní abẹ́ fi'lun mahmuz. So ìtàn fi ń pè mahmuz gbogbo náà láti mọ̀. So tó jẹ́ ìpín alákọ̀ọ́kọ́ nínú ẹ̀. Ní báyìí inshallah a lọ sí ojú bọ́ọ̀dì láti lọ continue. Náà a fẹ́ mú fáìlù mudari ọkùnrin kan tí a dojúkọ wá. A kọ́kọ́ lọ mú fáìlù madi ọkùnrin kan tí a dojúkọ wá. A kọ́kọ́ lọ mú fáìlù madi ọkùnrin kan tí kò sí bíbá ẹ̀ wá. Òun náà ni akala. Àti múdé. Iṣẹ́ méjì láti lára fáìlù madi kó tó lè di fáìlù mudari. Iṣẹ́ aláwọ̀ ká lọ sínú huruful mudari'ah tó ń tọ́ka sí ọkùnrin kan tí a ń bá sọ̀rọ̀ tá dojúkọ òun náà ni ta. Àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari'ah bá ti wọlé tọ̀ fáìlù madi yóò fún fáwọlì fíìlì rẹ̀ ní sunkún. Adórí ẹ̀ àbá fatia àgbàdàn náà fún sunkún. Bákan náà ìparí fáìlù mudari dómà ló máa ń gbà àdébẹ̀ bá fatia àgbàdàn náà fún dómà. Tàbá dáa pọ̀. Yóò wá di takalu. Ṣùgbọ́n bá fa'ala yaf'ulu ló bá wá tó túmọ̀ sí pé fa'alul fi'li ẹ̀ ní dómà. Adórí ainul fi'l àbá fatia àgbàdàn náà fún ní dómà. So tàbá dáa pọ̀ yá di takulu. Ọmọ ọkùnrin kan tá dojúkọ ó ń jẹ lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà jẹ. So tàbá fẹ́ lò ní èdè Lárúbáwá ó ti ń sìn. So pé kí ni o abẹ́ sọ lápẹ́ ìwé pé kí ló ń jẹ madha ta'kul kí ló ń jẹ. Ṣé ẹ mọ̀ pé ó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ni pé kí ló ń jẹ bóyá ọmọ wa ń sìn ó dẹ̀ ń jẹ ní bójẹ́ ó jẹ madha ta'kul kí ló ń jẹ. So bá ṣe sọ ní èdè Lárúbáwá nìyẹn. So ta'kul ó ń jẹ Lárúbáwá padà jẹ. A fẹ́ mú fáìlù mudari àwọn ọkùnrin méjì tí a dojúkọ wá. Iṣẹ́ méjì láti ṣiṣẹ́ aláwọ̀ ká lọ mú fáìlù mudari ọkùnrin kan tí a dojúkọ wá. Òun náà ni ta'kul. Àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali mudari'ah tó ń tọ́ka sí ènìyàn méjì. Òun náà ni alif nun. Àti múdé. Alif nun yìí ẹ̀wọ̀ tó bá jẹ́ ní fatha aráf tó bá dé bá ní ó fún ní fatha náà. Adórí aráf tó dé bá bá dómà àgbàdàn náà fún fatia. Tàbá dáa pọ̀ yóò di takulani.
a fẹ́ mú fẹ́lú mùdọ́rì àwọn ọkùnrin méjì tí àwọn ọkùnrin tí wọ́n pọ̀ a fẹ́ mú fẹ́lú mùdọ́rì àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tá a dojúkọ wá iṣẹ́ méjì la ṣe alákọ̀ọ́kọ́ á lọ mú fẹ́lú mùdọ́rì ọkùnrin kan tí a dojúkọ wá tó náà ní tàkùlù àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀ tó náà ní wáwù àti mùdé. wọ́n nùnú yìí ẹ̀wọ̀n tó bá ṣe ní dómà aráàlú tó bá dé bá ní ó fún ní dómà náà adáàbò tó lè bá bá dómà àfi ilẹ̀ bẹ́ẹ̀ tàbá dà pọ̀ yóò di ta'kulun ẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ máa padà jẹ. So gbogbo àwọn fẹ́ìlù tí a mú wá ní example ní ọ́ndà ìpínpín alákọ̀ọ́kọ́ yìí tí wọ́n ń pè ní fa'ul mahmuz aw mahmuz fa àwọn tá a máa ń bá wa bọ̀ àti ní àǹfààní láti mọ̀ wọ́n bá ṣe wọ́n ẹ̀ ká lè rí dájú pé a rí tú. So tá a bá ti ń pàdé irú àwọn oríṣiríṣi àwọn fẹ́ìlù yẹn á tètè mọ̀ dá wọn mọ̀ nínú èdè Lárúbáwá. Ẹ jẹ́ ká ṣàkólé kan rẹ̀ èdè ẹ̀sìn Ìsìlámù ni. Tọ́ a fẹ́ mú fẹ́ìlù mùdọ́rì obìnrin kan tí a dojúkọ wá iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fẹ́ìlù mùdọ́rì obìnrin tá a dojúkọ wá tó náà ní ta'kulun àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí obìnrin kan tó náà ní ya'un àti mùdé. Ya'un yìí ẹ̀wọ̀n tó bá ṣe ní kẹsọ́rọ̀ aráàlú tó bá dé bá ní ó fún ní kẹsọ́rọ̀ náà àdúrà aráàlú tó dé bá àbá dómà àgbàdà náà fún ní kẹsọ́rọ̀. So tá a bá dà á pọ̀ yóò di ta'kulin oúnjẹ lọ́wọ́lọ́wọ́ lóbìnrin yìí àbí ó máa padà jẹ. So tẹ́ bá ti bá ọkùnrin sọ̀rọ̀ wípé madha ta'kulu kí ló ń jẹ. So dá ẹ̀pọ̀ ọmọ yín lóbìnrin lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹni ma ta'kulin kí ló ń jẹ kí ni nǹkan tó ń jẹ. So ta'kulin oúnjẹ lọ́wọ́lọ́wọ́ àbí ó fẹ́ jẹ. Tọ́ a fẹ́ mú fẹ́ìlù mùdọ́rì àwọn obìnrin méjì tí a dojúkọ wá iṣẹ́ méjì la ṣe alákọ̀ọ́kọ́ á lọ mú fẹ́ìlù mùdọ́rì ọkùnrin kan tí a dojúkọ wá náà ní ta'kulun àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí ènìyàn méjì alif nun. Alif nun yìí ẹ̀wọ̀n tó máa ṣe ní fatha aráàlú tó bá dé bá ní ó fún fatha náà aráàlú tó dé bá dómà àgbàdà nù á fún ní fatha tàbá dà á pọ̀ yóò di ta'kulani. Ẹ̀rí tá a bá wòye sí ta'kulani yìí dáadáa ẹ̀rí kó ṣe déédéé pẹ̀lú tàwọn ọkùnrin méjì náà tó ń jẹ́ kó túmọ̀ sí pé nǹkan kan náà á lò tó bá dẹ̀ jẹ́ obìnrin kan àtọkùnrin kan ta'kulani náà ni pé a bímọ méjì ń ṣe ọkùnrin kan obìnrin kan wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ wọn yí pé kí ni o ma ta'kulani lẹ́yìn méjèèjì kí lẹ̀ ń jẹ tó bá ti sọ nìyẹn. A fẹ́ mú fẹ́ìlù mùdọ́rì àwọn obìnrin tó pọ̀ tí a dojúkọ wá iṣẹ́ méjì la ṣe alákọ̀ọ́kọ́ á lọ mú fẹ́ìlù mùdọ́rì ọkùnrin kan tí a dojúkọ wá náà ní ta'kulun àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ núnù yìí ẹ̀wọ̀n tó bá ṣe ní sùnkún aráàlú tó bá wọlé tí tó dé bá yóò fún sùnkún náà aráàlú tó dé bá dómà àgbàdà náà fún ní sùnkún. So tá a bá dà á pọ̀ yóò di ta'kulna. So àwọn obìnrin tí wọ́n pọ̀ tí a dojúkọ yìí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà jẹ. So mo dẹ̀ sọ síwájú tá a bá fẹ́ lo òun náà á rí dájú pé kò sí ọkùnrin ní àárín wọn. Tọ́kì bá ti lè wà ní àárín wọn so ta'kuluna yìí ni a máa lò. So àwọn nǹkan tá a wá ṣàlàyé yìí kò sí yàtọ̀ láàrin ọmọdé àti àgbàlagbà. Tọ́ a fẹ́ mú fẹ́ìlù mùdọ́rì èmi tí wọ́n ń sọ̀rọ̀ wá sẹ́yìn nígbà tí ẹ bá ṣàbí
ọmọkùnrin pé kí ló ń jẹ, tẹ́ ẹ bi ọmọbìnrin náà pé máadà máa tàkùlì, kí ni ìwọ náà ń jẹ lóbìnrin, tẹ́ ẹ bi ọmọbìnrin, tẹ́ ẹ bi ọmọkùnrin. Tó bá fẹ́ dá yín lóhùn pé nǹkan báyìí báyìí mò ń jẹ, bóun náà ṣe sọ ní èdè Lárúbáwá, òun ni tá fẹ́ mú wá. So ìṣẹ̀mí àkọ́kọ́ lọ mú fẹ́ ló máa di, ẹ jẹ́ kí n gbé sí ẹgbẹ́ báyìí, ó gbé sálẹ̀ yìí ò ní gbà, ẹ jẹ́ kí n kọ́ sísàlẹ̀ yìí náà, ó gbé sì máa gba ẹ̀kan sí ẹgbẹ́ ogun méjì. So mo fẹ́ mú fẹ́ ló mú dọ́rí ibi tí mo ń sọ̀rọ̀ wa, àkọ́kọ́ lọ mú fẹ́ ló máa di ọkùnrin kan tí kò sì ní báyìí wá láti mú dé. Iṣẹ́ méjì láti lára fẹ́ ló máa dín kó tó lè di fẹ́ ló mú dọ́rí. Iṣẹ́ aláwọ̀ pa lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí ibi tí mo ń sọ̀rọ̀ náà ni alif àti mudé. Alif yìí iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí huruful mudawwara àti wọlé tó fẹ́ ló máa dín yóò fún fáwọlì fíìlì ẹni sunkún lórí fáwọlì fíìlì àbá fatiha àgbàdà náà fún sunkún. Bákan náà wàrí fíìlì mudọ́rí dómà ni máa ń gba adébí àbá fatiha àgbàdà náà fún dómà. So tàbá wá dà pọ̀ yóò wá di àkàlù. Ṣùgbọ́n tá a máa ṣe ní ìlàwọ̀ ni pé tẹ́ bá wo méjèèjì ń ṣe ẹ́ rí pé ilé báyìí alákọ̀ọ́kọ́ yìí tó jẹ́ huruful mudawwara ẹ́ rí pé ó gba fatiha hamza ni. Tẹ́ bá wo ilé náà ẹ́ rí pé hamza lòun náà alif ni. So ìgbà tí eléyìí wá gba sunkún á wà tí wọnú ilé á fi sọ di mádì, á wà ṣe báyìí ó ti ń ṣe kàlù. So báàbù fa'ala yaf'ulu ló bá wá tó túmọ̀ sí máa fún àmì fíìlì rẹ̀ ní dómà. Ẹ̀dùn àmì fíìlì àbá fatiha àgbàdà á fún ní dómà. So tàbá dà pọ̀ yóò wá di àkùlù. Ẹ ti rí. So ẹ bá ti rí pé kí ló ń jẹ yàtọ̀ àkùlù kàdà nǹkan báyìí ni mò ń jẹ. Ẹ ti ń ṣe. So jẹun, so jẹ, máa jẹ, àkùlù máa jẹ. So bí ó ṣe sọ nìyẹn. Tọ́ a fẹ́ mú fẹ́ ló mú dọ́rí o. Àwọn àtàkùn tá ń sọ̀rọ̀ wa. Ẹ ti máa bá ṣe máa ń lò ó. Mo sọ wípé ó lè jẹ́ obìnrin kan àtọkùnrin kan. Bákan náà ó sì lè jẹ́ obìnrin méjì. Kó sáà má ti já wa nìkan la ṣiṣẹ́ yẹn. A lè pọ̀ kó jẹ́ obìnrin àtọkùnrin tí wọ́n pọ̀ náà. So nǹkan tá a máa sọ náà ni a fẹ́ mú wá. Tọ́ a fẹ́ mú fẹ́ ló mú dọ́rí o. Àwọn àtàkùn tá ń sọ̀rọ̀ wa á kọ́ lọ mú fẹ́ ló máa di ọkùnrin kan tí kò sì ní báyìí wá. Òun náà ni àtìmọ́dé. Iṣẹ́ méjì láti lára fẹ́ ló máa dín kó tó lè di fẹ́ ló mú dọ́rí. Iṣẹ́ aláwọ̀ pa lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí ọkùnrin tí ó ń sọ, tó ń tọ́ka sí àwọn àtàkùn tá ń sọ̀rọ̀. Núnù àti mudé. Núnù yìí iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí huruful mudawwara àti wọlé tó fẹ́ ló máa dín yóò fún fáwọlì fíìlì ẹni sunkún lórí fáwọlì fíìlì àbá fatiha àgbàdà náà fún sunkún. Bákan náà ìparí fẹ́ ló mú dọ́rí dómà ni máa ń gba adébí àbá fatiha àgbàdà náà fún sunkún. Tàbá dà pọ̀ yóò wá di náà kàlù. So báàbù fa'ala yaf'ulu ló bá wá tó túmọ̀ sí máa fún àmì fíìlì ẹni dómà adébí àmì fíìlì àbá fatiha àgbàdà náà fún dómà. Tàbá dà pọ̀ yóò wá di náà kùlù. So ẹ rí ní ìsìn báyìí àwọn àtàkùn tí à ń sọ̀rọ̀ yìí à ń jẹ lọ́wọ́lọ́wọ́ àbí a máa padà jẹ. Ó nìyẹn. So ẹ ti rí báyìí sí gbogbo àwọn tó kù yẹn náà a lè wọ́n lọ bẹ̀. Irú akhadha ń sìn na'khudhu. Ó ti ń à ń gbà lọ́wọ́lọ́wọ́. Ó ti ń sìn àbí a máa padà gbà. So àwọn túmọ̀ tí mo ti tú sí yẹn tá a bá ti ń change a máa lè máa rí tú fúnra wa. Insha Allah. So ẹ jẹ́ á tún máa bá ẹ̀kọ́ yìí lọ. So ní kíláàsì tuntun ń bọ̀ a lè máa tẹ̀síwájú. A fẹ́ láti ibi báyìí ni a ti dúró ní òní. Tó bá di ilé ẹ̀kọ́ mìíràn a tún bẹ̀rẹ̀ tó kù láti bí
a tún bẹ̀rẹ̀ tó kù láti bí af'alul amr, àwọn ọ̀rọ̀ sí ta fẹ́ pa láṣẹ bóun sì máa ń wá láàrín fi dàmú nínú Al-Qur'an. Bákan náà tí a bá ní àwọn anything tá a fẹ́ sọ ní comment section ní YouTube, so a lè kàn sí wa ń bẹ̀, tá a bá béèrè ní ìbéèrè á dá wa lóhùn bí a ṣe ní ìkápá mọ́. So bákan náà tí a bá nífẹ̀ẹ́ sí láti darapọ̀ ní Facebook àbí ní Telegram àbí ní WhatsApp pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó kù àti àwọn ẹ̀kọ́ tó ti ṣáwájú, inshallah, so a tún kàn sí yín bẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní gbogbo jákèjádò àgbáyé, pàápàá jùlọ níbi tí ọmọ Yorùbá bá wà kó fi lè jẹ́ ìwúlò fún wa. So gbogbo àwọn eléyìí ẹ rí níbi àwọn description bí tá a ti máa ṣàlàyé nípa ẹ̀kọ́, a fi gbogbo àwọn link yẹn síbẹ̀, inshallah. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullah.